Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa, mo kí yín o. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi nílé lóko lọ́nà lẹ́yìn odi pé ẹ bá kálẹ̀, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, etí tẹ́ fi ń gbọ́ wa mà nídìí. Bákan náà ojú tẹ́ sì fi rí wa náà kò ní fọ́ láṣẹ Èdùà. Ẹ ò ní róhun gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ìròyìn ayọ̀ ti dé. Ìròyìn ìtura, ìròyìn àlàáfíà ó ti wọ̀lú o. Ẹ wo bàbá wa Professor Banji Akintoye. Bàbá ti jáde tán o, wọ́n ti jáde tán, wọ́n ti gbé wa débẹ̀ lóríṣiríṣi, pàápàá jùlọ lórí bí Yorùbá Nation ó ṣe di mímúṣẹ. Bẹ́ẹ̀ ni, lórí bí Yorùbá Nation ó ṣe di mímúṣẹ tó jẹ́ wípé bàbá tún fi dá wa lójú. Bẹ́ẹ̀ ni, bàbá tún fi dá wa lójú ni o. Wọ́n ń jẹ́ kó yé wa wípé ṣé ẹ rí kí ọdún yìí ó tó jálẹ̀, pé kí ọdún yìí ó tó jálẹ̀, tá a bá ṣẹ̀tọ́, tá a ṣe ohun tó tọ́, ó ṣeé ṣe ká gbé ìgbésẹ̀, ó ṣeé ṣe kí Yorùbá Nation kó bọ́ sí lọ́dún yìí. Bẹ́ẹ̀ ni, torí wípé wọ́n sọ̀rọ̀ with positive mindset. Bẹ́ẹ̀ ni, wípé torí Ọlọ́run ti wà pẹ̀lú wa. Àkọ́kọ́ náà, bàbá dúpẹ́ o, wọ́n dúpẹ́ pé òkun fún àtìlẹ́yìn gbogbo ọmọ Yorùbá lórí ìyá wa Juliana Akintoye, ìyẹn ìyàwó wọn tí ó dolóògbé, tá a túyàyà, tá a ṣẹ̀yìn màmá dáadáa. Bẹ́ẹ̀ ni, bàbá ẹni tó bá ti jẹ́ ni ire náà tẹ́lẹ̀, irú nǹkan ẹ̀yẹ báyìí ló máa ń rí. Ọlọ́run ò sì ní pa làákàyè yín, kò ní pa á fún wa. A sì máa rí yín bá lọ́pọ̀lọpọ̀ ìgbà nítorí pé inú mi máa ń dùn torí pé mo wà nínú Yorùbá Nation. Bẹ́ẹ̀ ni o, inú mi máa kọ̀ tí ẹ̀ ń dùn ni pé mo wà ní Yorùbá Nation torí kò rọrùn rárá. Ọ̀pọ̀lọpọ̀ bàbá tún dúpẹ́ pé òkú wípé kò sí gànfẹ́, kò sí jàgídíjà ẹ̀dá níbẹ̀ tó jẹ́ pé ohun gbogbo lọ ní ìrọwọ́rẹsẹ̀. Ibi tẹ́ ti máa mọ̀ pé ọmọlúàbí ń bẹnu Yorùbá nìyẹn, tí kì í ṣe ẹran. Bẹ́ẹ̀ ni, tí ì ṣe ẹran, ọmọlúàbí ń bẹ́ẹ̀. Yorùbá Nation òun ló lè ṣe. Ẹ wo, bàbá ti jẹ́ kó yé wa o. Bẹ́ẹ̀ ni, bàbá ti jẹ́ kó yé wa, ó ti fún wa ní àwọn ìgbésẹ̀ èyí tá a lè tọ̀ tó jẹ́ wípé òmìnira yìí á bọ́ sí ní ìrọ̀rùn. Bẹ́ẹ̀ ni, òmìnira á bọ́ sí ní ìrọ̀rùn tí ò ní bọ́ sí ìnira fún wa. Nítorí pé lọ́wọ́lọ́wọ́ báyìí, ǹjẹ́ ẹ ti mọ̀ wípé Ọlọ́run ó ti gbalẹ̀ wa fún wa. Bẹ́ẹ̀ ni, Ọlọ́run ti gbalẹ̀ wa fún wa. Self-determination, bẹ́ẹ̀ ni, is never a crime in Nigeria. Bàbá dẹ̀ ti sọ, wọ́n ní ṣé ẹ rí, ẹ jẹ́ ká sowọ́pọ̀. Ẹ jẹ́ ká dẹ́kun àwọn aráabí, ẹ jẹ́ ká sowọ́pọ̀, ká gba orílẹ̀-èdè wa là. Nítorí bí bẹ́ẹ̀ kọ́, àwọn aráabí wọn ò ní yé hùwà ìbàjẹ́. Bàbá tún jẹ́ kó yé wa o, wọ́n jẹ́ kó yé wa pé ṣé ẹ rí rálì tó ń bọ̀ yìí, ká tú yàyà, ẹ jẹ́ ká jáde. Bẹ́ẹ̀ ni, bàbá ní ẹ jẹ́ ká jáde. Rálì yìí kò kì í ṣe violence, kò ti ṣe pé bóyá wọ́n máa hijack ẹ̀ rárá. Bí kò ṣe pé ká fi ẹ̀hónú wa hàn pé we are living Nigeria. Ká jẹ́ kí wọ́n mọ̀ pé Yorùbá Nation must stand. Bẹ́ẹ̀ ni, self-determination is never a problem in Nigeria. Ẹ wo, ẹ jẹ́ ká àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn. Yorùbá Nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Congratulations to our father o, bàbá wa, bàbá gidi, a kí yín púpọ̀. Bẹ́ẹ̀ ni o, fún àtìlẹ́yìn yín lórí Yorùbá Nation. Bẹ́ẹ̀ ni, Ọlọ́run á sì túbọ̀ máa wà pẹ̀lú yín. Thank you so much, our daddy. May God be with you and your lovely brother, bàbá wa Olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà. Pẹ̀lú àwọn bẹ́ẹ̀ lọ, Yorùbá Nation la fẹ́ ní kíákíá. Bàbá Professor Banji Akintoye àti Olóyè Adéyẹmọ Ìgbòho, àwọn tá a mọ̀ ní olórí wa nìyẹn o. Bẹ́ẹ̀ ni, a sì dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run fún kíkó yọ tó kó yíyọ nínú ìṣẹ̀lẹ̀ attack tọjọ́ sí tó jẹ́ pé Ọlọ́run ò fún wọn ṣe. Bẹ́ẹ̀ ni, a dẹ̀ mọ̀ pé Ọlọ́run á sì tún máa wà pẹ̀lú yín ni.
àdúpẹ́ o torí pé Ọlọ́run dá yín sí láti fi lè máa ran Yorùbá kẹ́ máa tì wá síwájú. May God powerful protection continue to guide you and all the true freedom fighter for Yoruba nation. Bẹ́ẹ̀ni, our daddy Professor Banji Akintoye, bàbá dáadáa, bàbá rere, you are such a good father. Inú wa dùn púpọ̀ o nítorí pé you are a wonderful father. Bẹ́ẹ̀ni, bàbá tó yẹ pé ó mọyì àwa ọmọ. Bẹ́ẹ̀ni, Yorùbá nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá. Ọlọ́run Olódùmarè á túbọ̀ dúró ti bàbá wa, ẹ̀yin bàbá wa méjèèjì. Ọlọ́run á túbọ̀ máa dúró tì yín. Bẹ́ẹ̀ni, ṣe rí ilẹ̀ òmìnira Yorùbá tá à ń lé yìí, Ọlọ́run Olódùmarè á jẹ́ kó tó wa lọ́wọ́. Bẹ́ẹ̀ni, inú wa ti ẹ̀dùn púpọ̀ nítorí bàbá wa Professor Banji Akintoye ti padà sílé. Bẹ́ẹ̀ni o, àdúpẹ́ Yorùbá nation ló lè ṣe. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bàbá Yorùbá nation ó ṣetán láti gba òmìnira. Bẹ́ẹ̀ni, ẹ̀yin ìyá mi, bàbá mi, ẹ jẹ́ ká túyáyá, ẹ jẹ́ á dìde fún òmìnira wa nítorí wípé a ò lè continue. Bàbá wa Professor Banji Akintoye, àdúpẹ́ o fún àtìlẹ́yìn yín. Ọgbọ́n tọ́lọ́run fún yín kò ní kú. Bẹ́ẹ̀ni, torí Ọlọ́run dìídì fún àwọn ènìyàn gidi bíi bàbá wa Professor Banji Akintoye àti olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ṣé rí, wọ́n ń ṣe àgbàyà. Wọ́n kọ́kọ́ dúpẹ́ pẹ́ òkun débi pé wọ́n tún fẹ́ mímú oore hàn sí gbogbo àwọn ọmọ Yorùbá tó ṣàtìlẹ́yìn, tó support. Ẹ jọ̀ọ́, ṣé ẹ wá rí ohun tí bàbá ń tọrọ lọ́wọ́ wa ni pé ká gbárùkù tí kí a support Yorùbá nation, ká jáde tán fún rally nítorí pé ṣé ẹ rí ìgbésẹ̀ tá a máa gbé lọ́dún yìí. Bàbá ti fi jẹ́ kó yé wa pé ìgbésẹ̀ ayọ̀ ni yóò sì so èso rere. Ṣùgbọ́n ohun tó ṣe kókó ni pé ẹ má jẹ́ ká wà gan ó dákẹ́. Ẹ jẹ́ ká jáde ká dìde fún òmìnira ilẹ̀ Yorùbá nítorí ìyẹn ló ṣe kókó. Yorùbá nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún o. Bẹ́ẹ̀ni, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ bá mi bò ó kó lọ fà. Ẹ like, ẹ subscribe, ẹ share, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹjọ́ yá àwọn èèyàn lọ́tùn lósì pé Yorùbá nation ni o. Ni mo fi sọ pé a ó máa bẹ ọ bí ẹni bẹṣu àtẹ́lẹsẹ̀ yóò sì máa bẹ̀nà. Gbogbo ẹni tó bá máa láò ní dé, òun máa láò ní dé bá. God bless Yorùbá nation. Ọlọ́run kó bùkún fún orílẹ̀-èdè tèmi o. Ó dàbọ̀.